tèmi tó bá pàdé mi lọ́nà tó ní ọmọ tó rẹwà yìí ọmọ Yariba jọ̀wọ́ má sọ bẹ́ẹ̀ mọ́. tó bá rí mi lọ́nà tó ní arẹwà yìí Yambasa ni má sọ bẹ́ẹ̀ mọ́. ó ní àwọn ẹ̀yà Yorùbá kan ní ìlú Ọ̀yọ́ tó yẹ pé àwọn ni wọ́n ń pera wọn ní Yorùbá wọ́n sì ń pera wọn náà wọ́n sì ń pè wọ́n ní Kàtàǹgbá. ìwádìí tí a ṣe a rí wípé ìtumọ̀ Yorùbá àti ọ̀rọ̀ tó ń jẹ́ Yorùbá wá láti Ọ̀yọ́ ilé. ó ní ìkòkò ìbílẹ̀ kan ní ilẹ̀ Yorùbá tó fi ń ṣe àgbo wọ́n máa ń pè ní òrù. ó tún ní ọlọ́mọge ní ilẹ̀ Yorùbá tó máa ń pè ní ọ̀tù. ìkòkò òrù yẹn ni wọ́n máa ń fi ṣe ewé sí tó máa fi ń tọ́mọ tó bá wá fẹ́ sàn tán àwa ní èmi ọmọ Yorùbá wọn tọmọ ọmọ yè òrù yè. ẹ káàbọ̀ sí abala Funfact. èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín ẹ súnmọ́ bí ẹ wá wò mí èyí mi ò pàkàṣò erigi mi ò ṣe mọ̀ǹdẹ́ èmi ò rente yín òrèkelẹ́wà yín ló tún ti wá sí orí ètò lénìí. ẹ̀yin olólùfẹ́ mi ọmọ níbikíbi tí ẹ bá ti wò mí yálà lórí ìtàkùn ayélujára ni ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí abala Funfact. ọ̀rọ̀ tí mo mú wá lénìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni tẹ́ bá wò mí dáadáa ẹ máa rí pé gèlè mi ò balẹ̀ bẹ́ẹ̀ ni kò sì fò sókè àrà ọ̀tọ̀ ni mo mú wá lénìí mo fẹ́ gbé yín débẹ̀ ni lónìí lórí ètò tèmi. tó bá pàdé mi lọ́nà tó ní ọmọ tó rẹwà yìí ọmọ Yariba jọ̀wọ́ má sọ bẹ́ẹ̀ mọ́. tó bá rí mi lọ́nà tó ní arẹwà yìí Yambasa ni má sọ bẹ́ẹ̀ mọ́. lórí ètò tèmi mo fẹ́ sọ ìtumọ̀ Yorùbá fún yín àti wípé ṣé Yorùbá òótọ́ ni pé Yariba ni wá òun ni mo fẹ́ sọ ní orí ètò tèmi. ṣé wá rí i pé ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni mo mú wá fún yín lónìí nítorí náà ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ fìdílé nǹkan torí wípé àrà ọ̀tọ̀ ni mo mú wá fún yín lónìí. iṣẹ́ lè ṣe kí ni kẹ́ máa wo ètò Oyinmomo ṣé wípé ẹ máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta lórí ètò Oyinmomo. tí ẹ bá ń lo ẹ̀rọ ayélujára dáadáa ẹ máa rí wípé Yariba Yorùbá ó ti dá wàhálà lẹ̀ gan tí àwọn èèyàn ní Yorùbá Yariba ni wọ́n àwọn ọmọ Yorùbá mi gan wọ́n ti ń pera wọn ní Yariba kì í ṣe Yariba o bí irú èmi tí mo jókòó yìí ọmọ Yorùbá tọkàntọkàn ni mí ọmọ Yorùbá pàtàkì èmi ò sí lára wọn tó ń bá wọn pé Yariba àbí Yambasa. tí ẹ bá wo ìwé ìtumọ̀ èdè ní ti Haúsá ẹ máa rí pé kò sí ọ̀rọ̀ kan tó ń jẹ́ Yariba lẹ́ẹ̀kan. ọ̀rọ̀ yìí ó pín sí mẹ́ta ẹ máa rí riba ẹ máa rí ya ẹ máa rí Yambasa. ẹ wá jókòó ẹ wá bi ara yín léèrè pé báwo ni Yariba ibo ni Yariba gan wà nínú ìtumọ̀ èdè Haúsá. ẹ̀yin ẹ lọ ra ìwé ìtumọ̀ èdè Haúsá kẹ́ wá rí pé òótọ́ ni nǹkan tí mo sọ wípé kò sí ọ̀rọ̀ tó ń jẹ́ Yariba ń bẹ̀. is a conjunction of two words bí àwọn olóyìnbó ṣe ní sọ. kí wá ní ìtumọ̀ Yorùbá. ta ni ẹni tó tiẹ̀ kọ́kọ́ pè gbogbo àwọn ẹ̀yà Yorùbá ní Yorùbá àti pé kí ni orúkọ tí àwa Yorùbá ń jẹ́ ta tó bẹ̀rẹ̀ sí ní gba Yorùbá. oríṣiríṣi orúkọ là ń jẹ́ à ń jẹ́ ọmọ káàárọ̀ òjìrè à ń jẹ́ akú a sì láwọn ẹ̀yà Yorùbá kan tí wọ́n sì ń jẹ́ akú ní ilẹ̀ Syria náà. ibo ló ti mú akú wá torí pé Yorùbá fẹ́ràn ìkíni gan. akú àárọ̀ akú àsán akú alẹ́ ibẹ̀ ló wá ti ní ló máa ń pè wá ní akú torí wípé àwa máa ń kí ìyàngó adẹ̀ máa ń lo akú. àwọn ìpìtò òyìnbó kan tó wá ṣe ìwádìí ní ilẹ̀ Yorùbá ló wá rí pé akú àárọ̀ akú ọ̀sán akú alẹ́ bọ́jọ́ sọ wá di the akú people nìyẹn. kí wá ní ìtumọ̀ Yorùbá. táwọn ní àwọn ẹ̀yà Yorùbá àwọn gan ni wọn kọ́kọ́ gba orúkọ Yorùbá. orúkọ Yorùbá yìí ó wá láti ìlú Ọ̀yọ́. ó ní àwọn ẹ̀yà Yorùbá kan ní ìlú Ọ̀yọ́ tó yẹ pé àwọn ni wọ́n ń pera wọn ní Yorùbá wọ́n sì ń pera wọn náà wọ́n sì ń pè wọ́n ní Kàtàǹgbá. ìwádìí tí a ṣe a rí wípé ìtumọ̀ Yorùbá àti ọ̀rọ̀ tó ń jẹ́ Yorùbá wá láti Ọ̀yọ́ ilé àwọn náà ń pera wọn ní Yorùbá. ìgbà tí Samuel Ajayi Crowther bàbá wa Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wá fẹ́ kọ ipa àwa ẹ̀yà Yorùbá òun ló kọ́kọ́ ní the Yoruba people òun ló pe gbogbo àwọn ẹ̀yà Yorùbá ní the Yoruba people. kí wá ní ìdí tó fi pe gbogbo àwọn ẹ̀yà Yorùbá ní the Yoruba people torí wípé ìlú Ọ̀yọ́ kan wọ́n jẹ́ Yorùbá níbẹ̀. kí wá ní ìtumọ̀ Yorùbá. ìtumọ̀ Yorùbá
ó pín sí oríṣiríṣi. Àwọn kan tiẹ̀ ti sọ pé Yorùbá ọrùn ọba. Mo ní báwo ni Yorùbá máa ṣe di ọrùn ọba? Ibo ni Yorùbá ti gbà di ọrùn ọba? Ìgbà tí a wá ṣe ìwádìí, àwọn onípìtàn oríṣiríṣi ti ṣe ìwádìí. A wá rí wípé ó ní ìkòkò ìbílẹ̀ kan ní ilẹ̀ Yorùbá tó fi ń ṣe àgbo, wọ́n máa ń pè ní òrù. Ó tún ní ọlọ́mọge ní ilẹ̀ Yorùbá tó máa ń pè ní ọ̀tù. Ìkòkò òrù yẹn ni wọ́n máa ń fi ṣe ewé sí tó máa fi ń tàn ọmọ. Tó bá wá fẹ́ sàn tán, a wá ní èmi ọmọ Yorùbá wọn tọmọ, ọmọ yè òrù yè. Ibi tí ìtumọ̀ Yorùbá ti wáyé nìyẹn, òrù. Wá ní èmi ọmọ Yorùbá wọn tọmọ, ọmọ yè òrù yè. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí làwọn èèyàn wá sọ di pé èmi ọmọ Yorùbá wọn ṣe ohun rere, èmi ọmọ Yorùbá wọn bímọ lémọ, èmi ọmọ Yorùbá wọn lówó lówó. Ìtumọ̀ Yorùbá nìyẹn. Ṣé wá rí pé ìtumọ̀ Yorùbá ìtumọ̀ gidi ni? Kì í ṣe yáríbá, àdẹ̀tọmọ yámbásá, kò sẹ́ni kankan tó fún wa ní yáríbá àbí yámbásá. Ìdí tí ọ̀rọ̀ yìí fi ṣẹlẹ̀ ni wípé àwa bàbá wa wọn kì í kọ ìtàn wa sílẹ̀. Wọ́n máa ń sọ ìtàn ní tí olóyìnbó máa ń pè ní oral history. So ìkan tí àwọn ọ̀rọ̀ yẹn ṣe di màdàrú ńgbà kan nìyẹn. Ṣùgbọ́n nísìn àwọn onípìtàn ti wádìí wípé kì í ṣe Yorùbá, kì í ṣe yáríbá. Yorùbá ni à ń jẹ́, òrù dẹ̀ ni Yorùbá ti wá, ọmọ Yorùbá wọn tọmọ, òrù yè ọmọ yè. Àwọn míì adẹ̀ ni ọmọ Yorùbá wọn lówó lówó, ọmọ Yorùbá wọn bímọ lémọ. Àwọn ẹ̀yà Yorùbá kan wo ni àwọn ẹ̀yà tí wọ́n wá kọ́kọ́ gba orúkọ Yorùbá yìí? Àwọn ẹ̀yà náà ni ìlú Ẹ̀gbá. Tí ẹ bá lọ sí Ẹ̀gbá, ẹ sì máa rí ìwé ìròyìn yẹn bẹ̀. Tó bá fẹ́ kọ ìwé ìròyìn wọn, a ní ìwé ìròyìn fún ará Ẹ̀gbá àti Yorùbá. Àwọn ni àwọn ẹ̀yà Yorùbá tí wọ́n tètè gba orúkọ náà. Ṣùgbọ́n sìn wọ́n ti gba orúkọ náà o. Ìtumọ̀ Yorùbá nìyẹn. Mo lérò pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò tèmi. Ẹ wá ti wá rí ìdí tí mo fi wé gèlè tí ò balẹ̀ àti tí ò fò sókè, torí pé kí ni ọ̀rọ̀ pàtàkì ni mo mú wá fún yín lónìí. Kì í ṣe yáríbá, dẹ̀ kì í ṣe yámbásá. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín Bọ́láńlé Onísítórì. Ara wọn lọ bí òyìnbó, ọ̀jọ̀gbọ́n nínú àwọn onítàn. Kò wá ní ju báyìí lọ lórí ètò tèmi. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ pé ó dàbọ̀. Ẹ bá wa ká lọ, ká jọ gbádùn ètò yìí.